ẹ̀yin tèmi notice wípé ìmọ́lẹ̀ pọ̀ lára máa tó ń pè ní Paso yìí ò gbà tó ń ṣàdúrà pé ó kú tì ẹ̀mí òun ò ní bọ́ ẹ máa sọ bẹ́ẹ̀ rí bí atmosphere yẹn ṣe notice bí weather yẹn kàn ṣe bí pé ó ń dark bákan notice ẹ̀ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Alhaji Táyé Àkàndé Currency náà fún àdúrà tó ṣe fún Paso tó organize fún Paso. It is very very okay. Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run á fojú tó wa o, ẹ̀mí wa ò ní bọ́ báyìí, ẹ̀mí Paso ò ní bọ́, ẹ̀mí gbogbo wa ò ní bọ́ o. À á jèrè iṣẹ́ ọwọ́ wa lágbára Ọlọ́run, à ní ṣiṣẹ́ kalẹ̀ fún ẹlòmíì jẹ o. Ẹ bá mi subscribe sí Yakult TV, ẹ like ẹ bá mi share video yìí, ẹ dẹ̀ comment. Ó ti yẹ. Ó ti yẹ. Ó ti yẹ. Ó ti yẹ. Ẹ sọ méjì bọ́lá bá sọ ẹ́. Ó ti yẹ. Pé ó ti yẹ olórí mi bá sọ. Ó ṣe wá yẹ̀yẹ́ bá sọ. Kò ní bọ́ sórí ẹbí. Kò ní bọ́ sórí ará. Kò ní bọ́ sórí ẹ̀mẹ́gbẹ́. Kò ní bọ́ sórí àwọn olólùfẹ́ mi Àlàbí Òjìbọ́lá Paso worldwide. Ẹ sọ pé ó ti yẹ. Ó ti yẹ. Atẹ́gùn ó ti fẹ́ dànù. Bàbá kú yẹ. Ọlọ́gbẹ́ Òjìbọ́lá Paso ẹ ṣeun ẹ̀yin tèmi. Ọba tó dára jẹ́ Àjíwọ́lá Kúnlé ìmọ̀ ẹ̀yọ́ gágá sùn. Ọlọ́gbẹ́ ṣé ó fojú wẹ́sẹ̀ bàbá wọn. Ọlọ́gbẹ́ Kúnlé ọ̀gá bàjẹ́ bá sán. Ìmọ̀lẹ́ fújì ní ààrẹ. Ikú dá ìsìlá àbákalà bí ojú wá. Ikú máa pààyàn o lágbára kàtiwá ni. Ikú máa pààyàn o. Bá a ṣe máa ń kí gbogbo ìgbà. Wàkúlì tùrọ̀ Àwọn àbẹ̀ lórí ẹrú rẹ̀ Alhaji Àbúrọ̀sídì Àkàndé Currency. Àtẹ̀yìntúkà. Bá a ṣe máa ń bẹ̀ gbogbo ìgbà. Bí Ọlọ́run ò mọ́ sọ Àkàndé dẹni àná. Currency ò jábọ́. Wọ́n dẹni ẹ̀yìn. Ó ti ẹjọ́ ọ̀rọ̀ àtọ̀rọ̀ fún àdájọ́ ọ̀sán ìgbàsọ́nà ọ̀gá ńlá bí kọ́ lọ́n jẹ́ kí ẹni mọ́ gbogbo ọmọ tó ń sọ lórí íńtánẹ́ẹ̀tì lọ́mọ pàpàṣẹ báyìí lọ́mọ pàpàṣẹ báyìí jẹ́ kó jẹ́ nǹkan máa fi kú léèyàn kí òkú sọ̀rọ̀ tó ní tí wọ́n fi ń báyà ṣe àfẹ́ gbọ́rùn tó báyìí nínú fújì ọlọ́jọ́ pẹ̀lú pàtókù tó ṣe sílẹ̀ kọ́lọ́jẹ́ kó jẹ́ tó bá ní kó kú pẹ́yìn rẹ̀ sàṣìkò lọ bá padà lẹ́rẹ̀ bá ṣàdúrà. aláhàbọ̀ Alhaji Àbúrọ̀sídì Àkàndé Currency ẹ̀yìn gẹ́gẹ́ la kọ́kọ́ kí Alhaji òkú sí ń bí báyìí ṣe máa ń kí gbogbo àlẹ́ nì ẹ wá ní bá ń tọrọ fún ọ̀gá mi Alhaji Àbúrọ̀sídì Pasuma ẹ̀ẹ̀bẹ̀ kan ní kú. Alájàbí wá sí ṣiṣẹ́ ké kú. Gbogbo ilé ẹ̀ máa ta kìrìkìrì lórí. Abẹ́yẹ tí wọ́n rí sí ẹ̀ tí ó pààyàn lójijì. Àti wọ́n rí àti wọ́n ò rí. Gbogbo èrò burúkú ọ̀rẹ́, èrò burúkú ọ̀tá, ìkẹ́kọ̀ọ́ oníṣẹ́ lórí. Torí Alhaji Àbúrò wá sí Àlàbí ẹ̀yìn kẹ́kọ̀ọ́ òwú akẹ́ kú. Sọ́rọ́ bá ti fẹ́ kí èèyàn máa kú, bá ti fẹ́ kí ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ máa kú, wọn náà fẹ́ kú ni. Ẹ tó sọ̀rọ̀ bóyá ẹjọ́ náà jẹ́ rí ọpẹ́, ó náà fẹ́ pẹ́ láyé. Alhaji Àbúrò wá sí Àlàbí Pasuma ẹ̀ ní kú dáadáa. Wọ́n wọ́n dáadáa yín, wọ́n lọ́ àníyàn yín. Wọ́n lọ́ ojúṣe yín, láti fi ká ṣàdúrà fún yín. Ẹ̀ ní kúkú òjijì. Ipa kò ní ka yín. Ipa yín ò ní ka yín. Ètò máa ń bẹnu kádàrá láburú. Èyí tó bá jẹ́ pọ̀tà ní máa ń rán láburú
gbogbo tó bá lè bọ́ fa ikú òjijì ọlọ́run ní jẹ́ sí yí ọlọ́run aláàzájẹ́ ìdá ẹ̀nẹ́bí Muhammad ọlọ́run àbọ́lọ̀ sí kẹ́ ọlọ́run ṣe pera rẹ̀ alájábí wá sí Àlàbí Pasuma kúnlá máa ọkọ̀ ọdún náírà إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم